Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti gbogbo tí mo wá. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Bàbá tẹ́ ń wo lójú àrùn wọn ti jáde o. Wọ́n ní gbogbo ìjọba Tinubu, gbogbo nǹkan tó promise wọn ṣe o. Wọ́n ní ìjọba máfíà ló ń lọ lọ́wọ́ yìí. Wọ́n ní ká tètè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ní Àpábíò jáde. Wọ́n ló lébi tó ń pa wá. Kò tí ì tó nǹkan kan pé ebi yẹn is normal thing. Ẹ jẹ́ ká fúnra wa ń brain. Ṣáà ìmọ̀ máa tẹ̀lé ìjọba yìí ni àbá máa yára wa ní brain. A ti ń pariwo Yorùbá nation, kò sẹ́ni tó fẹ́ dáhùn, but ní sẹ́ everybody bẹ̀rẹ̀ sí ń jáde láti wá fi ẹ̀hónú hàn. Bàbá yìí ni gbogbo àwọn tó ń defect o pé ìjọba máfíà ló fẹ́ ṣẹlẹ̀, pé Nàìjíríà máa dàrú o. Ẹjọ́ ajé alísìn sí bàbá yìí. Ọmọ onísàlẹ̀ gangan èmi ni mò ń bá yín sọ̀rọ̀ léèní. Ṣé ẹ̀ ń gbọ́ insult tí èmi ni president of the Senate Aka-Igbo tó sọ wípé poverty is not a crime. Gbogbo ẹ̀yin tó rí ti burúkú tí ẹ̀ ń pòdù fún APC, ẹ rí gbogbo àwọn gómìnà tí wọ́n ń cross over to the APC. Ó yẹ pé kẹ́wọ̀n pé àwọn mafias ò ní òórùn yín. Ẹ̀yin lè máa ṣéǹjì wa yín kẹ́ make sure wípé tí ó bá máa di 2027 ẹ má jẹ́ kí ìran APC kò tún wọlé mọ́. Ẹgbẹ́kẹ́gbẹ́, ẹgbẹ́ jàgùdà, àwọn tí wọ́n ń fọ́ọ̀jì sáríkẹ́tì, àwọn tó ń ṣe drug, wọ́n ti sọ gbogbo Nàìjíríà di drug pusher, trafficker mọ́ yín lọ́wọ́. Àsìkò dé láti dìde kí láti jẹ́wọ́ wípé ẹ̀ kì í ṣe ọmọ àlè. Ẹ má dìbò fún APC, ẹ má dìbò fún Bọ́lá Tinubu. Ìṣe ni kẹ́ béèrè pé ẹ̀yin tẹ́ ń pe Yorùbá. Gbogbo àwọn tẹ́ ń rí wọ̀nyí wọn kì í ṣe Yorùbá, wọn dẹ̀ ever become Yorùbá. Wọ́n dẹ̀ ń sọ fún yín pé Yorùbá mean nothing to them. Gbogbo náà ń fẹ́ Yíbò, náà ń fa Hausa. Ẹ̀yin ni kẹ́ lọ rí ara yín wò wípé kẹ́ parapọ̀. Tí ìbò 2027 bá máa bẹ̀rẹ̀, ẹ gbọ́dọ̀ fò fún Bọ́lá Tinubu. Kí Èkó, ọmọ Èkó, ẹ fi ránṣẹ́ yọkan kẹ́ méṣe pé ọmọ Èkó, àwọn Lagos indigenes láti Badagry, láti Ẹ̀pẹ́, láti Ìkòròdú, gbogbo yín oníkẹgbà ìlú yín lọ́wọ́ wọn. Sanwó-Olú kò kí ń sọmọ Èkó. Gbogbo àwọn tó ń kó tira olè níwájà níbẹ̀ níṣe àsìkò ti tó láti dìde. Mo tún sọ, mi ò fara mi pamọ́. Orúkọ mi ni Yomi Yomade Brahmo Igbo, ọmọ wọn ló kó fàájì, ọmọ wọn nìsàlẹ̀ gangan, ọmọ wọn ní gun mẹ́rẹ̀ẹ̀rin Èkó. Ẹni tó bá fẹ́ challenge mi kó wá sọ̀tàn bàbá ẹ̀. Mi ò ní parí ọ̀, mi ò ní kọ́ ọ̀tọ̀ fún. Ó dìgbà nìyẹn báyìí.